Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò kí ń sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Gumi ti wọ́n olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Eléyìí pọ̀ ó pọ̀ gan ni, ó pọ̀ fún wàrísì. Gumi ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ò lẹ́tọ̀ọ́ láti máa wọnú gbó táwọn báńdíìtì. Ó ló máa dógun sílẹ̀. Ọmọ Yorùbá bóyá kẹ́ máa múra ogun. But mo máa send fídíò kan síta. Mo jí láàárọ̀ pé kí n ṣe show ní ẹnìkan mi mẹ́tò send ẹ̀ sí mi, but mo bá nínú gallery mi. Ó yẹ kí wọ́n send ẹ̀ sí mi ní WhatsApp because phone tí mo fi ń ṣe WhatsApp ni. Ó ti wá lọ síbi tí fọ́tò mi wà. Màá send videos yẹn sí èèyàn péréte lórí ètò yìí. Gbogbo ẹni tí bá wá send videos yẹn sí, mo fọlọ́wọ́n bá bẹ̀ yín, mo falálẹ̀lẹ̀ Yorùbá bẹ̀ yín. Ẹ bá wa send ẹ̀ síta káàkiri káwọn èèyàn lè rí. Kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n sì dákẹ́ tí wọ́n ò sọ̀rọ̀ kí wọ́n lè rí fídíò yẹn. Kí gbogbo àwọn olórí ilẹ̀ Yorùbá, àwọn jagunjagun tán láwọn lóògùn, àwọn lóògùn, àwọn lè jagun, kódà tó bá máa là àwọn lóògùn, kó lè kárí gbogbo wọn. Fídíò tí máa send sí èèyàn péréte lórí ètò yìí, àwọn tó bá ní phone number mi lọ́wọ́, tí máa send sí wọn. Mi fẹ́ kẹ́ keep video yẹn to yourself. Please keep sharing that video. Kẹ́ wá wo bí wọ́n ṣe ń ṣe àwọn obìnrin wa tí wọ́n jí gbé. Kẹ́ wá wo bí wọ́n ṣe ń ṣe àwọn obìnrin wa tí wọ́n jí gbé tí wọ́n tún ṣe fídíò síta. Gumi wá ń sọ̀rọ̀ nísìn pé Sunday Igboho bó ṣe mú àwọn ajínigbé ó ló lè dá ogun sílẹ̀. Ajínigbé tìlúbo ni Sunday Igboho mú. Ṣé ajínigbé Katsina ni àbí ti Bauchi? Ṣé ajínigbé Kánò ni àbí ti Kaduna? Ṣé Tadamawa ni àbí ti Yola? Ṣé ajínigbé Niger ló lọ ń lékò nínú igbó ni àbí ajínigbé níbo nílẹ̀ Haúsá? Wọ́n ní má domi, má dorogún mi, abẹ́ èèyàn lèèyàn máa fọwọ́ mú. Kí bandit má wà ní ilẹ̀ Yorùbá, kó má wà nílẹ̀ Haúsá, ibì kan lèèyàn máa fọwọ́ mú. Ajá ò kí ń rorò kó ṣójúlé méjì. Ṣé àwọn ọmọ Ìró Ẹkùn àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó lìdí wọn, ṣé wọ́n ṣọ́ ojúlé méjì ni? Ṣebí ilẹ̀ Yorùbá nìkan ló ti ní kájínigbé kúrò. Inú igbó wa nìkan ló sọ pé kò sí ìwà fún ìwà bàjẹ́. Wọ́n ní kò sáyè fún ìwà bàjẹ́ nínú igbó wa. Ṣé ilẹ̀ Haúsá la lọ ni? Ṣé àgbànà ilẹ̀ Haúsá kọjá ni? Gumi ní bí Sunday Igboho ṣe ń lé àwọn ajínigbé kù nínú igbó wa, ó ló máa dá ogun sílẹ̀. Ní agbára Ọlọ́run ọba, Gumi ò lè sọ̀rọ̀ nípa àwọn ọmọ wa tí wọ́n kó ní ẹ̀sí ẹ̀lẹ̀, àwọn ọmọ iléèwé tí wọ́n kó ní ẹ̀sí ẹ̀lẹ̀, Oríire local government, àwọn tí wọ́n ti ń kó káàkiri ní gbogbo ilẹ̀ wa. Gumi ò rí kankan sọ sí. Mo kí ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí show yìí bá bá yín. Èní ni July 16, 2026, ọjọ́ kẹfà oṣù keje ọdún 2026. Ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ púpọ̀. Fídíò tẹ́niyẹn send sí mi, and I will send it out as I said sí àwọn èèyàn. Ẹni tó bá ti wá send ẹ̀ sí tó bá ní lọ́kì pé fídíò yẹn gbà lọ́wọ́ mi,
ká tó parí ètò yìí máa bá wa dá sí ètò yìí ẹ tún máa bá wa send ẹ káàkiri kí gbogbo àwọn èèyàn wa lè rí ó lè jẹ́ ìyá anybody ó lè jẹ́ ìyàwó anybody ó lè jẹ́ àǹtí anybody àwọn èèyàn wa tí wọ́n jí nínú igbó tí Gumi ń sọ wípé Sunday Igboho máa dá ogun ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ tá bá rí ọmọ Yorùbá kan láti sìn lọ tó bá against Sunday Igboho ogun tẹ́ bá ní kẹ́ fi bà tiẹ̀ jẹ́ tá bá rí ọmọ Yorùbá kan láti sìn lọ tó bá against bí wọ́n ṣe ń flush àwọn agbésùnmọ̀mí kúrò ní igbó wa ní gbangba ní kọ̀kọ̀ gbogbo ohun tí ọmọ Yorùbá tàtà bá ní kẹ́ fi bà tiẹ̀ jẹ́ iye àwa tó bá kù a máa ṣayé lọ. Gumi lè lẹ́nu pé ká má kọ̀ǹbù igbó wa láì ṣe gbọ́ àwọn ọmọ Fúlàní tá a lọlẹ̀ Haúsá tá a lọlẹ̀ Ìgbò Sunday Igboho kọjá ilẹ̀ Yorùbá tó ń kọ̀ǹbù fídíò ọmọbìnrin yẹn torí àwọn tí ò bá ní kàn tí mi nílé send fídíò yẹn because mi nílé send it to everybody gbogbo ẹni tí bá ti ń send ẹ̀ sí nínú ètò yìí ẹ bá mi send ẹ̀ káàkiri ẹni tó bá dẹ̀ ti rí fídíò tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ kí n mọ̀ bàbá Tinubu tó bá kọjú sí yín kẹta o tó bá kẹ̀yìn sí yín kẹta gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá tó bá kù ẹ̀yin nìkan kẹ́ ẹ tún èrò ara yín pa níbi tá a bá dé yìí àìmọye nǹkan ló máa padà ṣe ilẹ̀ Yorùbá ní ọjọ́ iwájú. Number 1 irú obìnrin tí wọ́n jí gbé tí mo fẹ́ send video ẹ̀ out yìí nursing mother ni ó ń tọ́ ọmọ lọ́wọ́ bóyá ọmọ yóò ju bí ọmọ oṣù márùn-ún sóṣù mẹ́fà náà kò tí ì lè rákò dáadáa ó fẹ́ tà láti rákò wọ́n jí wọnú gbé wọ́n dẹ̀ ń do mo lè wà arrogant lórí show tí mo ń ṣe please ẹjọ́ ẹkàn gbà tẹ́ bá yẹ ṣe show ilé ní ẹgbà wọ́n dẹ̀ do obìnrin títí débi pé obìnrin yẹn ti weak sí ara wọ́n ṣe ń fi okódo náà tọ́ ọ̀bọ̀ nídìí a nursing mother wọ́n ń fún ọyàn ẹ̀ báyìí bí ìgbà tí Fúlàní bá ń fún ọmú màálù tó fẹ́ yọ wàrà ní ọmú ọyàn màálù a nursing mother. And now come and see the connection of ìyá àtọmọ ọmọ tí mo pè lọ́mọ oṣù 5 sí 6 yẹn kò tí ì lè rákò dáadáa ó ṣáà ń rákò ẹni tó wà lórí ìyẹ́ ẹ̀ ó ń fọwọ́ gba ọmọ yóò lè ju 6 months lọ. Nǹkan oríṣiríṣi ló wá padà ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá if we continue like this. Irú ọmọ yẹn tó bá dàgbà tó bá rí fídíò yẹn gbogbo èèyàn olóṣèlú yìí ẹ ti máa dàgbà nígbà yẹn èyí tó bá ti kú ní yín tó bá ṣì wà kò ní sí agbára tó nǹkan lára yín mọ́. Irú àwọn ọmọ yẹn ló máa padà lọ lead gang pé kán wá pa yín. Èyí tó bá ti kú nínú yín àwọn ọmọ tẹ́ ẹ bá fi sílẹ̀ irú ọmọ yẹn ló máa dàgbà ló máa ní gbogbo nǹkan tẹ́ ẹ ní òun fẹ́ parun òun fẹ́ rí nǹkan tó belong sí yín mọ́. You know why? Because ó máa ní ìgbàgbọ́ pé èyí tẹ́ ẹ jẹ́ olóṣèlú lẹ fi irú ìyà yẹn jẹ ìyá òun ẹni tó ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ wọn àrùn mọ́lẹ̀ ó kọ́kọ́ ń gbápá àtẹ́yà kò sí ẹ̀ lè gbápá mọ́ ó ṣáà struggle ó rẹ́rìn ṣìṣìṣìṣìṣì ló rẹ́rìn wọ́n ṣe ń fokódo náà ń tọwọ́ bọ̀ nídìí. Irú ọmọ yìí ló máa dàgbà ó máa ask for revenge ṣáá ni because there's one connection láàrin ìyá sí ọmọ tó máa ń ní agbára gan tó máa ń ní agbára gidi gan. Irú obìnrin yẹn àti àwọn tí wọ́n ti ṣe léṣe bẹ́ẹ̀
èyí tó bá máa kú ìrònú ló máa padà pa tó bá kú tán ìsídà kó kú sọ́hùn sí wọn lọ́wọ́ kan dó pa àbí tó bá délé kí ìrònú padà pa èyí tí ò bá wá kú ní ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ṣé wèrè ò ní pọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ obìnrin torí obìnrin yẹn mental health ẹ̀ kò lè stable mọ́ àwọn ọmọ ẹlẹ́nu wọ́ṣọwọ̀ṣọ àwọn tí kì í wẹ̀ àwọn ọmọ àfitọ̀ wẹ́rí amùtọ̀ màálùú tí obìnrin ò bá kú sí wọn lábẹ́ tó bá padà délé á padà kú tàbí kó ya wèrè bí bá sùn tó bá sùn yẹn tó bá padà di oyún tó lè má délé sọ fún ọkọ ẹ̀ wípé báyìí ni tójú òun rí lọ́hùn ọkọ náà tún gorí ẹ̀ á tún bí ọmọ rẹ̀ kan ò ní ti ẹnu ìbọn jáde ọmọ tó bá bí pẹ̀lú àtàwọn ọmọ burúkú yẹn àtọ̀ oró ló máa ń bí ẹṣin olóró làwọn ọmọ yẹn náà máa yà kó má yẹ pé àwọn máa padà wá pa ilẹ̀ Yorùbá run ẹ̀wọ̀n obìnrin yẹn nìkan kọ́ we have seen many videos but I don't know why this one tó touch me tí eléyìí tó ó dàbí ẹni pé I don't know mo ti fẹ́ bẹ̀rẹ̀ fi show ní tó ń jẹ́ tẹ̀lé lọ́wọ́ àwọn pictures ni mo rí pé kinní yẹn wọ́n ti send ẹ̀ sí mi ní WhatsApp mi tó send ẹ̀ ṣùgbọ́n ó ti land sínú gallery mi irú àwọn ọmọ yẹn náà máa dàgbà àwọn máa padà pa ọgbẹ̀yìn ọmọ olóṣèlú tẹ́ ń bi kalẹ̀ àwọn tẹ́ ń torí wọn jí owó tí ẹ̀ ń torí wọn má jẹ́ kí security wà nílẹ̀ Nàìjíríà tó Nàìjíríà ní ilẹ̀ Yorùbá tí ẹ̀ tẹ́ torí owó tẹ́ fẹ́ rí àwọn ọmọ tẹ́ ń wò yẹn tí àwọn Fúlàní ń pọ̀ sí àwọn ọmọ wa àwọn obìnrin tí wọ́n ń jí gbé lára àwọn náà máa padà pa àwọn ọmọ tí tẹ́ bá bí kalẹ̀ o. báwo ni ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá ṣe fẹ́ rí báwo ni ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ṣe fẹ́ rí ta ló máa gbà wá nílẹ̀ Yorùbá lọ́jọ́ ọ̀la if we don't stand up now tí Gumi ti láyà pé Sunday Igboho máa dá ogun sílẹ̀ ogun lè ṣẹlẹ̀ o at any time because ó ti ní Gumi lára wípé wọ́n ń pa yín nílẹ̀ Yorùbá ọmọ yín kan wá dìde olóhùn Sunday Igboho kí ló gbé mì lóòótọ́ ni gbogbo wa sọ pé ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè wípé ọmọ yín kan wá dìde o olóhùn Sunday Igboho tí wọ́n dẹ̀ ń pa yín nílẹ̀ Yorùbá ó wá lóun fẹ́ gbèjà yín ó ní kí ni Sunday Igboho ní kí ló gbé mì tí wọn ò lè máa pa yín kí ẹ̀yin Yorùbá kẹ́káwọ́ lẹ́rán ó ní Tinubu must want Sunday Igboho for arresting bandits àwọn terrorists tí wọ́n ń pè ní bandits ó ló máa trigger ethnic war ẹ jẹ́ lọ múra because Tinubu ò ní culture Sunday Igboho I am telling you this láti jẹ́ kí ìjọba Tinubu ṣiṣẹ́ àwa Yorùbá gbọ́dọ̀ support ẹ̀ ká gbárùkù tì and how do we gbárùkù tì òun ni pé kí ilẹ̀ wa ṣe é gbé tí Tinubu bá ń ṣiṣẹ́ ní Aso Rock tí Yorùbá bá wuyì bá ń fẹ̀ fún lórí íńtánẹ́ẹ̀tì kí Sunday Igboho ìwé ẹkùn àti àwọn tí wọ́n jẹ́ olóríire nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ akọni ilẹ̀ Yorùbá tí wọn ò fẹnu ṣe tí wọn ò ṣe alágbára orí íńtánẹ́ẹ̀tì kí wọ́n dìde kó máa flush inú gbó wa kó máa kọ́ǹpù inú gbó wa. mo tún repeat ẹ̀ anybody tó bá pèrè lọ́mọ Yorùbá anybody tó bá pèrè lọ́mọ Yorùbá níbi tá a bá dé yìí tó bá against Sunday Igboho àbí nǹkan tí wọ́n ń ṣe ní ìwé ẹkùn yẹn tọ́jọ́ kọ́ ni kẹ́ ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ bá ti ń wo fídíò ẹ̀ báyìí tó bá yẹ pé obìnrin ni ẹ́ tí fídíò tí mo fẹ́ send síta ìbá di ọwọ́ ẹ̀ máa gbé picture ẹni yẹn sórí picture obìnrin yẹn kó máa wá gbogbo èèpo tó bá wá jẹ́ obìnrin gbogbo tó jẹ́ àṣẹ ní ara ẹ̀ kó máa fi wọn onítọ̀hún lépè
kò bá sọ pé òun àfáà o èmi máa bẹ̀rẹ̀ tèmi látẹ̀ní anybody tó bá ti bọ́ta against pé nǹkan táwọn Sunday Igboho ń ṣe yẹn kò dáa màá ti bá ti rí picture ẹ̀ báyìí gbàgbé ń pa ẹ o either mo post ẹ o either mo fẹ́ ní information mo fẹ́ lẹ́sẹ̀ online àbí mi fẹ́ lẹ́sẹ̀ online o gbogbo tó ń jẹ́ àṣẹ lára obìnrin màá kọ́kọ́ fi wọ̀n màá bọ́ sí òwò màá kọ́kọ́ fi wọ̀n ẹ ní èpè màá wọ̀n ẹ ní èpè gidi èpè torí gbogbo ọ̀nà gàmúsòro ni ọ̀fẹ́ ṣe rí ibú ni àwọn minority èpè nìyẹn o àwọn seniority gbáǹkọ́gbì èpè wà màá wọ̀n ẹ ní èpè gidi torí obìnrin tí mo fẹ́ send fídíò ẹ̀ síta yìí I will send it out mo ríra mi ní position ẹ̀ mo rí gbogbo obìnrin ilẹ̀ Yorùbá ní position ẹ̀ tí ọmọ àjọpọ̀lọ́ kó jẹ́ èyí tó lẹ́yìn àmbẹ̀dẹ̀tà sí Yorùbá ò kì í jẹ irú àwa kan àlè jọpọ̀lọ́ tí ọmọ àjọpọ̀lọ́ kí èèyàn jọpọ̀lọ́ tó lẹ́yìn èmi ò lè jọpọ̀lọ́ ibo ni mo jẹ ẹran ògúnfẹdé tó yẹ pọ̀pọ̀lọ́ ló fẹ́ kù this could be anybody's sister anybody's daughter anybody's aunt anybody's mother ìyá tó ń fọmọ lẹ́yìn lọ́wọ́ ni wọ́n á fún ọmú ẹ̀bẹ̀ ni pé wọ́n ń fún màálù lọ́rùn ní ìrùnkù nọ́mbà nígbàkúgbà she's weak already she cannot even do anything again àti rí fídíò tó ti bá àwọn èèyàn wa sùn dáadáa tó pé àkínlè send ẹ̀ síta but me seeing that baby of about 6 months old mo fẹ́ sunkún omi ò jáde lójú mi mo fẹ́ sun ẹkún bí ṣe ń wo ọmọ yẹn tọmọ yẹn ń rákòrò nínú igbó tí wọ́n wá ń dùn gbogbo anybody ni mo sọ gbogbo anybody tẹ́ bá rí fídíò ẹ̀ tó bá against nǹkan tí àwọn ìwé ẹkùn ń ṣe nísìn ọ̀rọ̀ ni kẹ́ fi sí comment section mi ẹ̀yin tẹ́ máa against ìwé ẹkùn báyìí ó sì bẹ̀rẹ̀ àwọn máa sọ ọ̀rọ̀ òdì sínú ayé yín ẹ tẹ́ bá ní àfọ̀ṣẹ tó ta tẹ́ bá olúgbòhùn tó gbóná ẹ báyé wọn jẹ́ bẹ́ẹ̀ ni because ẹni tó bá fẹ́ báyé ẹ̀yin fẹ́ báyé tiwa jẹ́ ni lẹ́sẹ̀ against kò tí Sunday Igboho ń ṣe tó bá pẹ́ ẹ̀ máa against ẹ̀ ni Wunmi ò ní bọ́ta kó máa sọ wípé kí wọ́n kọ́jọ́ ẹ pé gómìnà sọ pé kí Tinubu arrest Sunday Igboho rí bẹ́ẹ̀ tó sọ fún yín pé àwọn tó ń pa yín yìí ó ní kíjọba máa fún wọn lówó ó ní because wọn ò kàwé ni ó ní nídìí owó ni ó nídìí àbínà Ìbàdàn ó ní kó fi wọ́n sínú bọ́jẹ̀tì Nàìjíríà tó bá ṣe bọ́jẹ̀tì electricity bọ́jẹ̀tì gáàsì mẹ́díkù kó máa ṣe bọ́jẹ̀tì tí wọn náà mọ bọ́jẹ̀tì Tinubu yarí Tinubu sọ pé òun ò ní gbà bó tẹ̀ jẹ́ pé wọ́n lọ́wọ́ àwọn náà ṣe díẹ̀díẹ̀ lábẹ́lẹ̀ pé ó yá àṣeráyé gbé àṣerípò dúró sí bẹ́ẹ̀ náà ó ní kí wọ́n kọ́ńtàn Sunday Igboho gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá tẹ́ ẹ sọ pé ẹ lágbára ẹ lówó ẹ lóògùn shame on you guys ṣàkátà pàrà báyìí làgbàdàgbà máa ń síntọ́ títọ́ bá ti yí lálejò ó ti di tààrùn gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá we only see you online tó bá gba náà gírí báyìí má kọ jáde ní Sókótó ni lẹ́yìn jẹ́ kí àwọn ọmọ àáfàá àwọn ọ̀dọ̀rọ̀dọ̀ yẹn máa sọ wípé kò sí agbára nílẹ̀ Yorùbá àwọn bàbá wa láyé àtijọ́ tó máa lọ sí ogun tó máa láwọn pa èèyàn 6 kó tó fẹnu sọ wọ́n á tẹ ọmọ ẹdìyẹ 6 paná àbí ẹni tó lọ sógun tó lọ péyàn 6 tó wá délé tó tẹ ọmọ ẹdìyẹ 6 pa tójú ọba tó ti lé ṣe ojú òtó tójú ọba tó tòde sójú òtó ti lé àwọn bàbá wa láyé àtijọ́ látọ̀rí Balógun Ọdẹ́rìn lọ àwọn bàbá wa tí wọ́n ní agbára láyé àtijọ́ àwọn ààrẹ Látòòṣà àwọn ààrẹ tí wọ́n ti lọ àwọn alágbára tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá wọ́n ìfẹnu jagun o àwọn òkí wọn sọrí ní íńtánẹ́ẹ̀tì alágbára alógun alọ́mọgun 5 mílíọ̀nù alọ́mọgun 20 mílíọ̀nù àwọn òkí ń sọ bẹ́ẹ̀ àwọn máa ń ṣe kárí ni láwọn nígbà bàtà máa ń ké lótùfẹ̀ àwọn bàbá wa yẹn máa ń ṣe ni ó ní ẹ̀yin wèrè tẹ́ dé nísìn lógun ṣe tí kò yà yín lọ tó fi bí yín. I might be arrogant on this show today
I might talk the way I never talked before to Yoruba leaders and elders. Tí àwọn ààrẹ látò ṣe bàbá mi dákọ̀ àwọn ààrẹ tẹ́ bá mọ̀. Àwọn alágbára ilẹ̀ Ìbàdàn ti lọ. Táwọn Ṣàngó, Ògún, Ọya, gbogbo àwọn alágbára ilẹ̀ Ìbàdàn tó ti lọ. Táwọn bá fẹnu ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe bí olórí burúkú lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ wo, mo fẹ́ sọ̀rọ̀. Tó bá sọ pé o wà ń bì kan, o látọ̀lá kan tó fẹ́ tọ́lá. Tí o tọ́lá lórí àwọn Fúlàní lórí tí mò ń sọ yìí. Gbogbo tó bá gbé láyé ṣe, wọ́n parẹ́ lójú ẹ̀kú tó di pokó láyé. Àṣẹ àwọn orúmọlẹ̀ ni mo fi sọ̀rọ̀ láàárọ̀ yìí. Kò sínú ń bí mi. Mo ń ṣépè fún yan o, bẹ̀tí máa ń wọ̀n ẹ lépè. Ọ̀gbẹ́ni má yiri ẹ̀ wo. Má yẹ̀wò rárá. Kò sẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ wẹ́ o. You guys will come on internet. Ẹ máa display oríṣiríṣi. Ẹ lọ́fẹ̀ẹ́, ẹ légbé, ẹ láfòrùn. Nigeria don't care about Yoruba people. Nigeria ò kíà nípa wa. Àwọn teacher àtàwọn ọmọ school wà nínú igbó. Tí wọ́n kọ́ ní Ọ̀yọ́, ní Èsìẹ̀lẹ̀. Gúnmi ò sọ anything níbẹ̀. Àwọn tí wọ́n ti kọ́ láti February. Ní Kwara State, àwọn 176. Up to date, wọ́n ò tí fi wọ́n lẹ̀ o. Gúnmi ò sọ anything nípa ẹ̀. Àwọn Fúlàní péréte tí olóyè Fẹ́ládé ẹmọ Ìgbòho ṣá wá mú tó kó wọn fọ́lọ́pàá ní Gúnmi wá bọ́ta wípé máa di ogun pógun máa ṣẹlẹ̀. Wọ́n láwọn apààyàn o. Ìṣe àwọn Fúlàní tí mo play fún yín jọ̀wọ́. Wọ́n láwọn apààyàn o. Wọ́n láwọn apàṣégè sí yín lára. Wọ́n láwọn apè láti Mali. Àwọn apè láti Senegal. Àwọn tí Niger. Àwọn tí Burkina Faso. Wọ́n ní everywhere in the Western world. Àwọn aṣí wọn wọlé, wọ́n láwọn apààyàn o. Mo ti play fídíò yẹn lórí ètò Yorùbáwùyí. Wọ́n láwọn apàṣégè sí yín lára o. Wọ́n lè ẹ̀jẹ̀ ṣégè bá àdáyà ìyà. Wọ́n ní màálù tó kẹ́yìn sí Fúlàní. Wọ́n ní kò ní jìyà tó yín. Gbogbo ẹ̀tẹ̀ wá jẹ́ gbàlẹ̀ Yorùbá. Ẹ wá fọwọ́ lẹ́ràn ẹ̀ ń wò. Ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́. Ó wà ní jíìmù ni. Ó ṣe press up. Tó bá gbé wéètì tán, ó ń bọ̀ wá jẹ olówó. Ṣé láwọn tí wọ́n ń dú ọmọ tálíkà nínú igbó yìí? Ẹ ò pẹ́ tí káwọn ọmọ yẹn lọ sílùú òyìnbó. Tí wọ́n bá tí òbò tálíkà ò bá ká wọn lẹ́nu mọ́, wọ́n padà mẹ́yìn olówó náà. Wọ́n á kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀rí àwọn olórí yín náà. Wọ́n á pàpà súpé wọn. Wọ́n á ba ayé àwọn olórí yín jẹ́. Tó bá kò lórí àwọn olórí. Kì í ṣe pápá nìkan lórí olórí o. Ṣe pé ìyá olówó yẹn náà ẹ ní olórí láàfin. Gbogbo àwọn princess ní gbàgbọ́ ìyàwó yín tó fẹ́ oní mékọ̀pù àgbákò. Tó bá pàpà súpé every one of them tán. Tí wọ́n rún wọn títí wọ́n tẹ̀ tán. Kò ní ká wọn lẹ́nu o. Àṣà màámi Ọlọ́run bá ń fọ̀run kẹ̀ yáyé làgbé. A ní ajédéjẹ kò ní jẹ ẹyọ kan kó ṣíwọ́. Tádíkà náà ń bá sùn lọ́wọ́ sí tó ń tán wẹ ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sí lábẹ́. Tó bá bá àwọn ìyàwó nísì tó bá yá tí tádíkà ò ní ká wọn lẹ́nu mọ́. Wọ́n á fẹ́ tọ́tọ̀ lówó náà wò. Wọ́n á fẹ́ rún ìyàwó ọba, wọ́n á fẹ́ rún ìyàwó òjòyè. Wọ́n á fẹ́ rún ìyàwó businessman. Ìyàwó olórin, popular musician. Wọ́n fẹ́ wo ohun tó ń tẹ̀ tí ohun ẹ̀ fi ń dùn tó fi ń gbóhùn sókè. Tó bá wá kò lórí ẹ̀, àwọn ọmọ popular musicians, popular actors, popular actresses, popular elé, popular tọ̀hún, wọ́n fẹ́ dó wọn wò kọ́ mọ bá bẹ́ wọn ṣe rí. Ẹ ti ká àwọn ikọ̀ Nàìjíríà, kò sí wàhálà, wọ́n lè gbẹ̀yìn wọlé sẹ́yìn náà lára. Sẹ́yìn gọ́vnọ̀sì wa, ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá, wọ́n lè ní ẹ dáwọ́ tẹ́lẹ̀. Kò sí òun táwọn ò lè ti nǹkan bọ. Ṣé mọ̀ pé ìhó ara èèyàn ó máa ń jọ wọ́n lójú torí ìhó màálù náà máa ń tì nǹkan bọ̀ láti ilẹ̀. So tẹ́ bá bìrì pẹ̀sì káwọn lọ sílùú òyìnbó, ẹ̀yin náà lè fara kò. Wọn ò ní lo Vaseline fún yín torí inú gbóná wà. Ẹ fara mọ́ níbi tó máa ń rún yín dé.
tó máa bọ́ sílé ìgbẹ́ yín ẹ máa faramọ́ náà ní kí la wá fẹ́ ṣe kí la fẹ́ ṣe ìkókó pọmọ tálíkà báyìí nísìnyí o Yorùbáwùyí mò ń pariwo fún yín èní ní July 6 2026 ìkókó pọmọ tálíkà o mò ń pariwo fún yín o ẹ sọ fún mi pé ń fọ̀lú mọ́ àbí kò sí wàhálà tó bá fọ̀lú mọ́ tán á padà wá pa ọmọ olówó náà ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ kò sí 99.9% royalty lórí títì ọlọ́dà 100% ni ọkọ above 100%. Gumi is 100% loyal sí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa yín kò lè fẹ́ kẹ́ fọwọ́ kàn wọ́n wọ́n báyàwó yín sùn ni wọ́n ṣe gbá ni wọ́n ṣàwo ni wọ́n gé yín lórí ni wọ́n yẹ gé tíṣà lórí wọ́n pa yín ni Gumi ò fẹ́ kẹ́ fi ọwọ́ kàn wọ́n and he is boldly ló ń bọ́ síta tó sọ fún yín pé ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n Sunday Igboho kí ló mú wọn fún ó ló máa dogun máa sẹ́ndẹ̀ sí èèyàn méjì àbí èèyàn mẹ́ta nísìn èèyàn méjì àbí èèyàn mẹ́ta ẹ jẹ́ kí n wo ẹni tí bá wá sẹ́ndẹ̀ sí mo fọba tó ní mo fi bẹ̀ yín mo fi gbogbo nǹkan tó bá nígbàgbọ́ nínú ẹ̀ mo fi bẹ̀ yín tí bá ti ń sẹ́ndẹ̀ sí ẹ bá mi sẹ́ndẹ̀ síta don't keep that video to yourself please mo bẹ̀ yín ni ẹ má keep video yẹn to yourself ẹ wo ọlọ́mọ kékeré tẹ máa rí ń bẹ̀ ẹ bá mi send video yìí síta bóyá ó lè kan ẹnìkan kó kan ẹnìkan tó máa kan ẹnìkan tó tún máa kan ẹnìkan bóyá ó lè kan àwọn alágbára orí íńtánẹ́ẹ̀tì mi ò regret pé mo jẹ́ ọmọ Yorùbá mi ò regret okay Richard send that to me wípé mo jẹ́ ọmọ Yorùbá mi regret pé mo jẹ́ ọmọ Yorùbá mi regret pé mo jẹ́ ọmọ Yorùbá mi ní ìkọ̀kọ̀ tí mo fi lè regret pé mo jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n this could be anybody's daughter Mr. Richard ẹ̀gbọ́n sókè Mr. Richard ṣe wà ń bẹ̀. Yes, mo wà ń bẹ̀ mọ́. Ẹ bá wà wọ́n fún ṣe mọ́. Ọlọ́run a máa fún mi lọ́wọ́ ọgbọ́n òye ìmọ̀tẹ́lò náà Ọlọ́run a máa fi kúkú lójoojúmọ́. Ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí honestly mo believe pé ẹni tó bá jọmọ Yorùbá gbọ̀ngbọ̀n tí ń jẹ́ pé full blooded Yorùbá ni wọ́n á máa reason pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ á dẹ̀ máa yé wọn dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ Yorùbá lọ́tún àti lọ́sì níwọ̀n àtìlẹ́yìn ó mọ̀ máa takọ̀rọ̀ yín ni. Because ọ̀rọ̀ tẹ́ ń sọ ìdílé pẹ̀kẹ́ ń sọ lánàá ó ti ń lọ 2, 3, 4 years 5 years. Àwọn kan náà ṣì wà tó ṣì ń ronú bíi àpò adìẹ mi understand so ẹni tó bá ń opportunity àti kọ́ńtà. Bàbá mi ẹni sùúrù torí mo tún ṣe kíní kan sí fóònù mi mo bẹ́ẹ̀. Ẹ tẹ́ wà lórí YouTube ẹ má bínú pé mi ò kí àwọn èèyàn àbí mi ṣàwàdà lẹ́nu ẹ tẹ́ wà lórí YouTube ṣé ẹ̀ ń gbọ́ kan tí wọ́n sọ lórí TikTok ẹ tẹ́ wà lórí YouTube ṣé ẹ̀ ń gbọ́ kan tí wọ́n sọ lórí TikTok bàbá mi ẹni sùúrù bàbá mi ẹni sùúrù fẹ́ ẹ jọ ṣáwọn èèyàn ṣe wà lórí live lórí YouTube ṣá àbọ̀ tó ti drop wa. Ṣáàṣì wà ní live lórí YouTube àbí wọ́n ti block wa o. Ó clear àbí? Okay, wọ́n ló clear. Bàbá mi gbóhùn sókè. Yes, ma. So ẹni tó bá ń lọ opportunity àti kọ́mọdé ẹ̀kọ́ ọmọ tí ẹ̀kọ́ Nàìjíríà ló ti ṣayé wá. Ẹ bá wa kúrò níbi tí background noise yẹn wà ó hàn mí létí. Okay. So
ẹni tí ò bá ti rán ọmọ tiẹ̀ kó kúrò Nàìjíríà ṣe ó ti ṣayé wá nìyà báwo làwọn èèyàn ṣe ń ronú wọn wò ìnà tẹ́kùn wọn kì í ronú wọn kì í ro tọmọ ẹnì kejì mọ́ tiwọn. So wá advice ni pé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́gbà jẹ́ full blooded Yorùbá ẹ jọ̀ọ́ ẹ já stand for ourselves ká dẹ̀ support our to stand for our because this thing is getting out of hand. Everything tó ń tako nǹkan tí ọmọ mi wá ń sọ àbí contribution tó máa mú progress bálẹ̀ Yorùbá tó ń tako ẹ ti mọ̀ pé kì í ṣe ọmọ Yorùbá iṣẹ́ aláṣẹ tó ń tún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà kan sọ pé àti sẹ̀nìkà náà ti wá nǹkan wá láti ibì kan so ẹ wo ilẹ̀ Yorùbá lẹ́wà ní o àbá wà kò síbi tá a lè wà lágbàáyé yìí ó mi so mo and that's the fine tí o bá kí lọ lóyìnbó rí ló máa sọ pé lóyìnbó pé save heaven ní lóyìnbó kì í save heaven o kì í ṣe save heaven kankan ilẹ̀ wa ní save heaven àtàwọn dẹ̀ save ilẹ̀ wa àwọn save ọjọ́ ọ̀la ni o so because ọ̀rọ̀ wọn gbà mí honestly má tẹ̀bá sọ̀rọ̀ gbà mí táwọn mí ń takò ìtàsọ̀kan mí ó máa ń tojú sú mi ní bẹ̀t I believe pé we just have to keep pressing at the end of the day òkè ló máa ń borí ilẹ̀ wọn máa ń borí wọn lágbára Ọlọ́run ó ṣe máa jẹ́ nìyẹn ẹ ṣe máa. ẹ ṣeun gan ẹ̀yin wọ́n ní kẹ́ wá sẹ́ẹ̀dì atmi ká tó máa gbé yín wọlé lórí TikTok ẹ̀dẹ̀ bá wa power tap ká tó lè gbé yín wọlé so ẹni tó bá lè bá wa sẹ́ẹ̀dì atmi a máa gbé yín wọlé kí ṣe pé à ń bẹ̀bẹ̀ fún owó bẹ̀ tí wọ́n ń report page wa púpọ̀ wọ́n ní atmi yẹn bí one coin wọ́n sọ pé ó jẹ́ I don't know. Yeah, one TikTok coin ní atmi one TikTok. Okay, one. mi rò pé 2 or 3 naira. So one TikTok coin ẹyọ kan yẹn 1,000 ẹ ó ní kí ni coins tá máa ná bíbí iná. 1,000 ẹ ní 1 cent. 1,000 so 1,000 ẹ ní 1 cent so tó yẹ bá fún mi 1,000 ó tẹ fún mi ní 1 cent ni tó bá fún mi ní 1 million ẹ ló fún mi ní $1. Yeah, because I come send it because community yali grow aje go strong. I want to report and to ba mi by to we say that since ba report yẹn sin kò ní effect. Okay. Ẹ ṣeun go. Ẹ bá gbọ́n sókè mi fi sí ko kini. Ẹ kú dé ní sùúrù ma kí n fi yín sí speaker. Ẹ bá gbọ́n sókè ma. Hello. Hello ma. À ń gbọ́ yín. Ẹ kú ètò ma. Ètò yẹn àjọ ń ṣètò ni. Hello ma. À ń dá yín lóhùn mà. Ẹ kú ètò ma. Yes ma, àjọ ń ṣètò ni mà. Yes ma. Ilé ipò. Ṣé mo ti send ẹ sí yín mà? Mo wo fídíò yìí mò ń ké ni. Èyí ti pọ̀ jù ìjọ la fẹ́ bọ́ nínú gbogbo wàhálà. Mo believe pé ibi tá a bá dé lọ́wọ́ yìí ó yẹ kí àwa bóyá ẹ máa organize program kan irú Gumi yẹn ká wá nọ́mbà ẹ̀ kí irú wa ká máa pé àpèpá ká máa gbèjà ìṣèpè torí ẹ má jẹ́ ká túnra wa Ọlọ́run ọba àánú ẹ̀rù tó tún gbà mí ni pé Sunday Igboho tó ń jà ní sí fitafita ibi tí yóò bá òun ọpọlọdé tá à ń ṣe ra wa. Ọlọ́run má jẹ́ kó gbàjọba Tinubu níbo ni Sunday Igboho fẹ́ sá lọ. Wọ́n gbọ́ yín máa. Tó bá gbàjọba Tinubu lè ní iṣẹ́ mọ̀ pé pírọ́blẹ́mù ti wà fún Sunday Igboho fúnra rẹ̀. Call from 33745. A gbọ́ yín mọ́ o. Ṣé rí gbogbo wa sọ pé tó bá gbàjọba lẹ́nu a gbọ́ yín máa èmi kọ́ ni mo drop yín o bó ni Sunday Igboho máa sá lọ Sunday Igboho lè sá lọ sí Germany ṣùgbọ́n gbogbo Yorùbá pátápátá tó bá wà ní abroad a gbọ́dọ̀ lọ lé mọ́ àwọn tó bá wà nílé wọ́n máa mọ́nà Badagry wọ́n máa lọ sí Kútọ́nù ni èyí tó bá ṣẹ́kù nínú wọn wọ́n á pa wọ́n sí Nàìjíríà ni. Ọ̀rọ̀ ilé ti kọjá kéèyàn máa ké lọ. Ṣé mo sẹ́dẹ̀ sẹ́yìn náà? Ó kọjá kéèyàn sunkún mo fẹ́ sunkún lọ́gbà tí mo fídíò yẹn láàárọ̀ yìí omi ò bọ́ ọ̀tá ní ojú mi. Bọ̀tún kọ́ tí mo fẹ́ sọ ni pé bí orí afẹ́fẹ́ la ti ń sọ̀rọ̀ níbi táwọn kan lára àwọn tó lówó lọ Yorùbá àwọn olówó Yorùbá ló lówó jù
one of the richest ní gbogbo àgbáyé. Ẹ bá wa gbọ́n sókè tá àgbọ́n nǹkan tẹ́ ń sọ ẹ bá wa gbọ́n sókè. Hold on, why tí wọn ò lè parapọ̀? Aláàgbọ́n yẹn ní ká hold on. Hello. Ẹ̀yin ṣe ń gbọ́n bàbá wa tó ń sọ̀rọ̀ yìí. Hello, ṣe ń gbọ́ mi. Ṣé ń gbọ́ bàbá wa tó ń sọ̀rọ̀ yìí? Èmi gbọ́ yín o. Ẹ gbọ́n sókè ohun yín lò lábẹ́lẹ̀ mi mọ̀ nǹkan tó dé ohun yín lò lábẹ́lẹ̀. Hello, ṣe ń gbọ́ mi báyìí. Ẹ máa sọ̀rọ̀ yín, ẹ máa sọ̀rọ̀ yín. Nǹkan tí mo sọ ni wípé àwọn tó ní owó nílẹ̀ Yorùbá kí ló dé tí wọn ò lè ṣe hidden meeting láti wú àwọn alágbára ilẹ̀ Yorùbá ní agbára because ogun máa dé kò ṣe pé ogun máa. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Gúnmi ò ní gbà Sunday Igboho arrest àwọn Fúlàní. Ewu àwọn pípẹ́ àwọn Hausa yìí wọ́n kó bọ̀ fún àwọn èèyàn wọn wọ́n gbà wọn láyè láti lò bọ̀ wọ́n mọ̀ pé jọ́kọ̀ọ́jọ́kọ̀ ogun máa ṣẹlẹ̀ Yorùbá nìkan ni ò lè dìbẹ́ǹdì ra wọn ò lè bá Yíbò ṣe Yíbò fúnra wọn gan rédí lọ́tọ̀ táwọn tó ń ṣe bọ̀ fúnra wọn àwa Yorùbá nìkan ni àwa la fẹ́ education àwa la kó nílẹ̀ Yorùbá wọ́n máa finish wa kò ṣe pé tẹnu wọ́n mọ̀ nǹkan tó ń sọ wọ́n mọ̀ tó tọ́ wípé àwọn wọ́n mọ̀ nǹkan tó ń sọ ẹ wo Ọlọ́run aṣáájú. Ẹni tí mo bá send kìíní yẹn sí because mo kàn ń send randomly ni ẹni tí mo bá send ẹ̀ sí tí ọkàn yóò bá gbẹ I am so sorry I am sorry for sending it to you because àwọn tó mo kàn ń send ẹ̀ sáwọn èèyàn randomly ni ẹni tí mo bá send ẹ̀ sí tí ọkàn yóò bá gbé I am sorry for sending it to you. You can just watch it, send it out. Ẹ má delete it. Please send it out. Send it out. Let's keep this as record for our next generation to see. People in the next 5-10 years, ọmọ àlè náà máa bí jọ nílẹ̀ Yorùbá. Just send it out for people to see. But in the next 5-10 years, tabara àwọn ọmọkàn tó ń ṣe bí olórí burúkú bí àwọn tó ń ṣe nísìn. Kẹ́tí mọ̀ pé àwọn tí Fúlàní báyà àwọn sùn nínú igbó ni. This is pathetic. Bàbá mi, ẹ gbóhùn sókè. Ẹ kú iṣẹ́. God bless you. Mi ò rí fídíò yẹn náà, mo request fún bẹ̀tí mi ò rí. Bẹ̀tí yẹn kọ́ ìyẹn ò ṣe nǹkan. Mo kàn fẹ́ sọ nǹkan fún wa. Ẹni sùúsà, ẹni tẹ́ ń wo show yìí, kí ló tẹ̀lé bá wa tap lórí show? Kí ló tẹ̀lé bá wa like ètò? Kí ló tẹ̀lé bá wa share káwọn míì rí? Yorùbá problem wà. You think by sharing it, by liking it, by putting your comments, ló máa jẹ́ kí Yorùbá wíwá di billionaire lẹ́nìí? Yàtọ̀ ń jẹ wáyé ti kúrò ní Kèrèmí. Eléyìí ti kúrò ní Yorùbá yá ẹ. Ẹ lè like ètò. Ẹ má bínú pé mo wà ní bóyá ẹ má wò pé Yorùbá wí ló ń bá yín sọ̀rọ̀ lẹ́nìí, please. I am just trying to be human being lẹ́nìí. Káì. Ẹ láwọn ọkùnrin tí mo ti send fídíò yẹn sí, wọ́n ló kọjá ẹkún. Mo fọlọ́run bá búra lẹ́nìí bí ṣe ń wo fídíò yẹn, mo fẹ́ sunkún. But omi ò jáde lójú mi. Bóyá ọ̀nà yẹ kí inú máa bí mi báyìí. Bóyá ọ̀nà yẹ kí inú mi máa rú báyìí. Mo fẹ́ kí o tiẹ̀ sun parẹ́ dànù. But omi ò jáde lójú mi. Ẹ gbé fídíò yẹn lò, ẹ gbé sórí page yín. Ọ̀fẹ́ ni. Mi ò ń fún yàn copyright lórí page mi. Carry my video, Yorùbáwùyí lórúkọ mi. Gé fi build the page yẹn, mi ò ní charge ẹ, mi ò dẹ̀ sí lára àwọn tó máa ń gba percentage pé iye tó pa o gbọ́dọ̀ share, o gbọ́dọ̀ fún mi níye báyìí. Èmi ò ń gba percentage lórí pé èèyàn gbé fídíò mi. Free ọ̀fẹ́ ni show mi kan tí mo ṣe ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́, I am not collecting any money. Ẹ bá wa gbó sókè bàbá wa. Ẹ kú iṣẹ́. Bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yẹn máa send ẹ̀ sí so ẹ máa fi style wò. À ń tẹ̀ wò létà. Bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ ni pé ẹ má jẹ́ kí anybody kó aláyà jẹ. Ogun ti dé. Kò dẹ̀ sófin kan mọ́, kò sí constitution kan mọ́. Ẹ kò yẹ pé ẹ ní time láti máa wo nǹkan tó ń lọ ni. Gbogbo east yẹn, gbogbo ẹ ti fọ́ lójú. Gbogbo wọn ti gbáradì. Àrí gómìnà tó dìde tó ní kò sí ọ̀rọ̀ pé a mú èèyàn kan amúlọságọ́ ọlọ́pàá. Kí ló dé táwọn èèyàn ti wá ò sọ̀rọ̀? Kí ló dé táwọn gómìnà ti wá panu mọ́?
àrí gómìnà tó sọ ní east pé wọ́n mú ẹ báyìí ibi tí wọ́n ti mú ẹ síbẹ̀ náà máa yanjú ẹ sí. bẹ́ẹ̀ ni gbogbo wọn ti declare everything open. Kò sọ̀rọ̀ pé Ọpẹ́bọlò àwọn tó ń sọ gómìnà Ọpẹ́bọlò fún IDP àbí kí náà pé àwọn ọ̀gá ọlọ́pàá yẹn pé tí ò bá ṣọ́ra ó máa fìlú wọn lẹ̀. So pé wọ́n rí Yorùbá halẹ̀ mọ́ rẹ̀ Gumi sọ̀rọ̀ who is Gumi? Kò sọ̀rọ̀ ìjọba kan mọ́, kò sí constitution kan tó mú anybody mọ́ mà. Gbogbo àwọn tí mo dẹ̀ rí ìsìn tó ń dìde pé àwọn ṣe tán máa kan dìde olóhùn lọ sí Ògbómọ̀ṣọ́ ó ní Ògbómọ̀ṣọ́ náà wọ́n dáhùn padà pé òun lè yanjú kínní under 72 hours. kí ló dé mo èmi náà fídíò yẹn kó má sọ fún wa ọmọ kó má kẹ́kọ̀ọ́ má wà sẹ́nìtì fún wa lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ẹ má wà ìyẹn lẹ́gbẹ̀ẹ́ wa Yorùbá ló ń kọ́ máa tẹ́lọ̀ sẹ́nìtì lórí íńtánẹ́ẹ̀tì àwọn tí wọ́n dá yín padà yẹn àwọn tó tẹ̀kọ́ dá yín padà yẹn ẹ lè fi kọ́ báwọn sọ̀rọ̀ mo tẹ́lẹ̀ fi báwọn Boko Haram sọ̀rọ̀ nínú gbó ẹ lè fi báwọn yẹn náà sọ̀rọ̀. Gumi rí Yorùbá múlẹ́jẹ ìgbọ́n bí dáa kó sọ̀rọ̀ sí wọn ní east tẹ́bárí tuntun ń pa ní east kì máa ṣe kékeré. àmọ́ rìn náà. ó mà kọjá èyí tá à ń ṣe Sunday Igboho nǹkan tó ń ṣe ní east máa le gan lọ́wọ́lọ́wọ́ tá a bá ṣe ń sọ̀rọ̀ yìí east ti kò tí ì ju 5 minutes mo tún wo àwọn tó ń gbámú ní delta. wọ́n ń pa wọ́n ni wọ́n ń pa wọ́n straight ni. yes. Gumi ti wá bí Yorùbá wọ́n ti wá bí dìdìrìn. The only thing tó lè bàbá nú jẹ́ ni pé ká máa dìdì ti ara wa. Ó tán in every angle gbogbo àwọn tó bá ṣe tán tọ́lọ́ ń fún lágbára ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ àwa tí ò lè jáde tí ò lè bá wọn bọ́ sójú ọ̀nà ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká máa encourage wọn. Dá àwọn gómìnà tó panu mọ́ tó fi kọ́kọ́rọ́ sí wọn lẹ́nu yẹn káwọn náà kó lanu kó sọ̀rọ̀. Ìgbà tí drone ṣì ń jẹ́ drone tó jọ ìrìn lójú Akérédolú ṣé ó yá èyí tó lò l'Ondo State ni ṣé ó ti dá padà ni àbí ó rà á kí ló dé tí wọn ò lò ó. ẹni sọ̀rọ̀ sàyẹ̀dá máa gbọ́ wọlé lórí TikTok ẹ send at me ká lè gbé yín wọlé wọ́n report page wa tó bá send at me nísìn tí má ti rí yín máa gbé yín wọlé pẹ̀pẹ́ ká gbé ẹ̀yin sọ́ni mo sọ báwí o ká wá gbé yín sókè kẹ máa fún wa report page mi kò sí nǹkan tó jọ kò jọ o mi ò kì í pé mo at me yẹn kì í pé mo tọrọ owó lọ́wọ́ yín but èmi ò ẹ̀pọ̀ page náà ti sọ fún mi mi ò mọ báyẹn ń ṣe ṣùgbọ́n ẹ bá mi ẹ send ẹ̀ ká gbé yín wọlé enough is enough mi ì bá ṣe ṣòkè tí máa lọ gbé TikTok ẹ̀yin kọ́ ẹ máa sọ̀rọ̀ yín sà ẹ má bínú pé mo tẹ̀ wá ń gí náà ẹ má sọ̀rọ̀ yín sà. tó nǹkan tí mò ń sọ irú nǹkan tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yẹn ó yẹ kójú ti àwọn other governors ó yẹ kó rí governor tó máa send helicopter èyí tó máa send drone tó máa ṣe pé ó yá àwọn ọmọ wa ilé yìí kan gbọ́dọ̀ ṣe wọ́n àwọn yẹn káwọ́ lọ́rọ̀ wọ́n wọ Mákindé bẹ́ẹ̀ ni pé gbogbo wọn lò sí bá gbogbo wọn pátápátá nìyà yẹn bá ojú òtí wọn pàtí drone sì jẹ́ drone tó lówó lórí Akérédolú lò ṣé ó ya ni àbí ó rà fún state kí ló dé sí state yẹn ò lò láti gbà yẹn. UNICEF drone ti wá di yẹ̀yẹ́ ń sìn àwọn amount kìíní drone ń sìn sọ́nà $3,000 ní Ukraine gbogbo àgbáyé ló ti gba ti Ukraine ń sìn nǹkan tí Ukraine fi dojúkọ Russia àwọn fúnra wọn ló ń ṣe drone yẹn Amẹ́ríkà sọ pé nǹkan táwọn ná millions of dollars ní Ukraine ṣe tó fi ń ba ayé Putin jẹ́. Ọkùnrin wà halẹ̀ mọ́ ni o wọn bí Gumi dáa kó lọ halẹ̀ mọ́ ní ìtì o àní kò sí ìjọba mọ́ mà kò sí constitution mọ́ kó ní ká kú defend ara ẹ̀ àwọn tọ́lọ̀ bá dẹ̀ fìfẹ́ Yorùbá sí lọ́kàn tuntun dẹ̀ ní agbára ẹ̀ kán kóra wọn jọ kò sí ètò kankan mọ́ máa kan sì sọ láàárọ̀ yìí pé kò sí àwọn tó ń jẹ́ kìíní pé 27 tá à ń sọ yìí gan yẹn lára àwọn elders Yorùbá tó ń ṣe ọ̀rọ̀ restructuring láyé ìgbà yẹn pé kìíní ó ní 27 election bóyá la lè rí nǹkan tó ń jẹ́ 27 election ibi tí nǹkan ti dé kò sí ètò kankan mọ́ tó à ń gba ìjọba à ń gba àyè lọ́wọ́ gómìnà kò ní ká kú defend ara ẹ̀. gbogbo àwọn alágbára tó ń bọ̀ tà yẹn èmi ò ń wò wọ́n o àwọn alágbára tó ń bọ̀ tà yẹn mi ò ń wò wọ́n èmi alágbára èmi ò ń wò wọ́n mi láì ṣe kí n gbé so wọn mi ń gbé fídíò wọn. àwọn ọba ìlú náà yẹ kó lẹ́nu ọ̀rọ̀ ń sìn kó káwọn tó bá alágbára ẹ bá wa wọnú gbòòrò. kò sọ̀rọ̀ kìíní mọ́ ọ̀dẹ́ mo fẹ́ sọ̀rọ̀ kan mo send message lánàá mo pẹ́ busy ni mo observe àwọn kankan lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n kọ́ bá fẹ́ sọ lẹ́yìn àwọn guys kan obìnrin àtọkùnrin wọ́n máa ń gbé àwọn videos yín jáde bẹ̀ wọ́n á change nǹkan tẹ́ ẹ kọ sórí fídíò yín nǹkan tí ó jẹ́ pé tá bá wò bá mọ̀ pé ẹ̀yin kan ló kọ ìkànnù ṣé ń gbọ́rọ̀ mi. mo àpọ̀lú ń sà. ìkànnù bóyá last week ni tó fi ṣéènì sí ọrùn Ìgbòho tó dé mọ́lẹ̀ níwájú Gani ló sọ pé ọwọ́ ti bá kinní kan wọ́n ti pa ọmọ Ìgbòho méjì mo pé you people ẹ̀yin nìkan kọ́ àwọn awíkóńkó oríṣiríṣi gbogbo mo ti observe kinní yẹn láàrin kinní tó bá ti àwọn boys yẹn tó bá ti gbé jáde wọ́n á change
tọ́pìkì ẹni tó bá gbé fídíò mi jáde tó bá lo in a negative way ẹni tó bá ti jẹ́ fans mi tó bá ti rí ẹ send ẹ sí mi if you use my video in a negative way or thumbnail pé wọ́n de Sunday Igboho mọ́lẹ̀ sí máa strike ẹni mi ní fún ẹni mi ní fún ẹni copyright máa strike page ẹ máa tún wá bẹ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ pé kó máa mi strike page ẹ ò ní lo YouTube mọ́ ògùn gbọ́. èyí tí mo rí lánàá I know you can't do that kẹgbẹ́ Igboho kúnlẹ̀ lórí fídíò yìí. ẹ send ẹ sí mi báyìí mo fẹ́ strike orí page báyìí mo fẹ́ strike onítàn báyìí ẹ send ẹ sí mi báyìí máa strike ẹ bá mi wá fídíò náà tẹ́bá tí mo ti lo fídíò mi rè negative way. márùn bẹ́ẹ̀ tí mo observe pé no this is not your real kini gba. tẹ́bá tí rẹ̀ tó lo fídíò mi rè negative way. kò ní bá nǹkan tó ń kọ sórí ẹ̀. bàbá mi ẹ má ẹ̀ka fàájì náà tẹ́bá tí rẹ̀ tó lo fídíò mi rè negative way just send it to me tí n bá ṣí ẹ pè mí pé Yorùbáwùyí fídíò àbíkẹ́ ti send voice pé wo fídíò yìí wọ́n ti lo fídíò in a negative way màá strike ẹ ò nílò YouTube mọ́ màá pè èèyàn 1000 kó bá mi strike page ẹ èèyàn 1000 màá fún ọlọ́pàá adétọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní strike ẹ máa strike page ẹ ò nílò YouTube mọ́ mo fẹ́ gbọ́dọ̀ ní very stupid guys láyé pé ẹ lo page mi oríṣiríṣi. ẹ ṣe bàbá mi ká tún gbé kọlẹ̀ lómi ẹ ṣe gan. ok ẹ kú iṣẹ́. mo fẹ́ anybody láyé pé ẹ lo show mi ẹ bá sọ pé ẹ ń wá 2000 káàkiri give me 2000 give me 5000 ní mi ṣe kí mo máa àwọn ẹgbẹ́ mi tẹ́ bá lo page wọn tẹ́ bá lo show wọn ọmọ iye tẹ́ ẹ pa fún fídíò wọn tẹ́ ẹ lò wọ́n máa ń gba percentage ṣe pé mi ò ẹ bá dẹ̀ gba percentage lọ́wọ́ ẹ̀ kó wá sọ síta pé mi ò kí n gbowó lọ́wọ́ yín ọ̀fẹ́ ni fídíò mi mo fẹ́ fídíò mi kẹ́ ẹ lò kẹ́ fi build the page yín kẹ́yìn náà kẹ́ ẹ máa gbowó lọ́wọ́ YouTube ọ̀fẹ́ dẹ̀ ni mi ò fún yín copyright mi dẹ̀ gbà nínú owó yín tẹ́ bá wá lò in a negative way owó tí mo pa lórí YouTube máa fi strike page yín máa fáwọn èèyàn lówó bí 1000 pé àìgbà ẹ lọ ra kí ló rẹ̀ sí ní report page tí wọ́n bí 1000 àbí 2000 máa fi report page yín máa wálẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe sí. ó ṣáná wọlé tẹgbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀ wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀tẹ̀ at bodytalk_accessories ní Instagram àti TikTok bẹ́ẹ̀ ni tìrìn ní ẹ ti ń koni lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára bodytalk ventures mo ti rí o ní messend deliver fi ọjà yín ránṣẹ́ síbi kíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ̀tẹ̀ at elegant joy 26 ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talks Venture àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà Body Talks ó lọ fà gan o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talks jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí at bodytalks_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ at elegant joy 26 ní Instagram àti TikTok Body Talks Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ̀yin èèyàn mi ẹ̀yin fans mi olólùfẹ́ mi ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk Accessories ẹ bá mi bá wọn dòwò pọ̀ ẹ follow wọn lórí Instagram àti lórí TikTok nọ́mbà wọn lẹ ń wò yẹn ẹ fẹ́ ra ẹ̀gbà ọrùn ẹ̀gbà ọwọ́ Brazilian gold ẹ fẹ́ ra jewelries tó lágbára ẹ fẹ́ ra gèlè bàtà láyẹyẹ òkú àgbà ìnáwó birthday ìkómọ àgàgà ẹ tẹ́ wà nílùú òyìnbó ẹ máa wà nílùú òyìnbó ẹ fẹ́ ṣe pátì ẹ tún máa wọ jíǹsì lọ pátì kò pọn yín lé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa múra bí Yorùbá wuyì ẹ kàn decide pé mi kàn fẹ́ wọ̀rọ̀ àti bùbá tẹ́ bá kàn sí Body Talk at elegant joy 26 lórí Instagram àbí TikTok ọwọ́ kan ni they deliver worldwide fẹ̀yìn alára tún tà náà ní tẹwàá Nàìjíríà
ẹ bá wọn dòwò pọ̀, ẹ bá mi follow wọn, ẹ tẹ́ ti bá mi follow wọn, tẹ́ ti bá mi bá wọn dòwò pọ̀, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run bá mi gbé yín sókè, kú iṣẹ́ ló máa mórí iṣẹ́ yá. If you are doing this for me, nípa àwọn èèyàn gbé unplug gbé kí n wá fún mi, mo dẹ̀ polówó fún yín, ẹ dẹ̀ ń bá mi patronize wọn. Ọmọ ajá èmi náà lórí láti máa wá máa bọ́ síta bí wọ́n yẹ kí n sùn ní ẹlójú mi bó ṣe wú yẹ kí n sùn ní. Please ẹjọ́ ìyá wa UNICEF bá wa gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí. Mo bá yín ní kíní ní mọ́sọ̀ mi orílẹ̀ mọ́ ibi tá a sọ ibi topic the treat gbọ̀ngàn lẹ́nu wa. Ok ìyá wa ẹ máa ní sùn ẹ yẹ kí wọn tó send at me sí mi at me ay ok ay bá wa gbóhùn sókè màámi ẹ máa ní sùn lórí péjì ay ẹ gbóhùn sókè. Màámi mo dúpẹ́ ẹ ṣe mí ní àì nísìn ẹ ṣe mí ní àì kí sẹ̀ǹdẹ̀ sí ẹ bá wa gbóhùn sókè sà bàbá mi. Ẹ ṣeun. Ilẹ̀ Yorùbá aláborígbò ta ilẹ̀ Yorùbá lágbára lọ ọ̀tá ò ní borí wa wọ́n ti wọ́nú wa jìnnà wọ́n ti fi gbogbo nǹkan wọ́nú wa so in fact Ọlọ́run nìkan ló lè help our outcome. Gbogbo àwọn alágbègbè tó jẹ́ tọ́tọ́ ta gbójúlé gbogbo wọn kò sí tó lè sọ̀rọ̀ ọdún wọn so kò sí tó lè gbòòrò ó ti dà kò sí tó lè jẹ́ anything kò sí jà fojú mọ́ ọjà fún rẹ lókùn báyìí kọ́ ló ṣàánú wa. Ìdákẹ́ náà ni so a máa continue láti máa pariwo bóyá bàtà bá sì ń pariwo títí Ọlọ́run á jẹ́ kí kárọ́nà àbáyọ. Ó ti tó gbogbo tá a fojú rí lórí net every day kẹsẹ̀ kẹrẹ ní ojoojúmọ́ ni gbọ́ táwọn wọ́n sì sí ní kẹ́kún kò tí ì sí kìnnì. Àìdámọ̀ pé ó lé àwọn alálẹ̀ Yorùbá gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá ló máa parun ogun ló máa parun parun tọmọtọmọ ni. Bàbá mi ọ̀tẹ̀ mo ti send ẹ̀ sí ẹ lè bá mi pè wọlé kí bá mi ṣàlàyé fáwọn èèyàn ọkùnrin tún lẹ́yìn. Gbogbo àwọn tó ń rò pé àwọn fẹ́ gbalẹ̀ wọ́n fẹ́ lé wa kó lórí ilẹ̀ wa wọ́n fẹ́ wá sọ́dọ̀ wa dẹrú lórí ilẹ̀ wa alálẹ̀ ilẹ̀ Yorùbá ló máa pé wọ́n ní ìdí máa dùn wọn wọn ló máa pa lágbára náà lágbára àwọn ọ̀yà lágbára òrìṣàlẹ̀ Yorùbá gbogbo wọn ló máa pa wọn ògùn gbàdọ̀ wọn ní kì í ṣe ẹ ṣe ní bàbá wa ẹni tẹ́ bá ti send at me sí mi tí màá ti gbé yín wọlé please ẹ bá mi kọ sí comment section pé ti send at me sí mi so màá lè gbé yín wọlé ọ̀tẹ̀ ẹ bá mi pè wọlé sà mo ti send ẹ sí ó dẹ̀ pé ìtẹ̀ máa ń pèsè orí show mi ni ẹ tẹ́ bá wà lórí ètò ẹ jẹ́ ká rí comment yín o ẹ dẹ̀ bá wa share video yìí ẹ bá wa gbóhùn sókè bàbá mi. Mo ti share. Network èmi kọ́ ni mò ń kọ́ tí network yín ló ń já o èmi kọ́ ni mò ń kọ́ tí. Ẹ má bínú. Bàbá wa yẹn èmi kọ́ ni mò ń kọ́ tí network yín kàn ń já ni o I don't know. Mo fẹ́ gbà èèyàn wọlé gan TikTok jẹ́ kí n gbà èèyàn wọlé because ṣe tẹ̀lé wo TikTok ni wàhálà ẹ̀ pọ̀. ẹ̀yin tá ti send ẹ̀ sí mo fẹ́ kẹ́ bá wa pè wọlé ná for now tó bá pẹ́ jẹ́ àwọn tó wà lórí YouTube tó pẹ́ àwọn èèyàn wọ́n busy tó pẹ́ àwọn èèyàn sì wà níbi iṣẹ́ ta ní pẹ́ okay. ẹ má bẹ̀rẹ̀ kàpọ̀ tó wà lórí fóònù. ẹ̀yin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti pè tí nọ́mbà yín ò ṣe o so it's not my fault o. Ta ló send it. ẹ lè bá wa gbóhùn sókè bàbá mi. ẹ káàárọ̀. ẹ kú dédé àsìkò yìí sà báwo nìkan tẹ wò. ètò ìṣòro Ọlọ́run ní bàánú jẹ́ Ọlọ́run ní bàánú jẹ́ Ọlọ́run ní bàánú jẹ́ kì í ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ fojú rí kì í ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ sọ síta
Because bí kan náà sọ ẹni kan share, that's why I share. Even àwọn èèyàn tó fẹ́ mú àwo gan ṣe, mo share sí wọn. Ẹ bá wa share ní fẹ́ ká share Twitter. Ọlọ́run Elédùmarè ò ní ìbànújẹ́, ìbànújẹ́ ọkàn ni, ọgbẹ́ ọkàn ńlá ni. Mo wo ọmọ yẹn gan, ọmọ yẹn tún fẹ́ bá, ó fẹ́ mọyàn yẹ ẹ̀, ó fẹ́. God bless you. Ẹ wò dáadáa. Ọmọ fẹ́ muyàn yẹ, àwọn dẹ̀ fọwọ́ gbà. Nǹkan burúkú ni, nǹkan burúkú ni. Abiyamọ gidi ò gbọdọ̀ wò ó, kára ẹ̀ má bù máa ṣọ, kí ìbànújẹ́ má ba ọkàn ẹ̀. Ẹ̀gbọ́n ọ̀pọ̀ tí mò ń sọ. It's so terrible, so sad, so pathetic. Hello, ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín bàbá mi. Ẹjọ́ ṣé ń gbọ́ wọn tó lọ́dọ̀ ẹ má bínú. Ẹjọ́ ṣé ń gbọ́ wọn mo ti wà carried away. Yeah, it's so terrible, so sad, so pathetic to be seen, hearing or talk about. You get this thing? Nǹkan tèmi kàn máa sọ, ẹ̀yin ọmọ Yorùbá, eré lẹ̀ ń pè o, eré lẹ̀ ń pè. Mi ní máa yí ọ̀rọ̀ mi sọ. Number one bẹ́ẹ̀, Yorùbá ni president Nàìjíríà. Òun ló ń gẹṣin tí wọ́n wá ń dó Yorùbá mọ́lẹ̀. Tí Yorùbá bá kúrò ń bẹ̀, kẹ́ mọ̀ pé inú ilé ganṣẹ́ wọ́n á sun everybody mọ́lé. And bí nǹkan dẹ̀ yín lọ yìí, kò sí nǹkan anybody tán bá mú ẹ ṣe kinní fún ẹni bá gbé fídíò jáde gan orí ẹ̀ ti dàrú lọ́wọ́ yìí. Because Tinubu bí Tinubu ṣe wà ń sìn, kò lè ever sọ jáde pé ẹ láyé ẹ wá ṣe nǹkan báyìí. Even gan ṣe dábàá rò pé Tinubu ó yá ṣe meeting pẹ̀lú àwọn ọmọ Yorùbá kan kó kàn ṣe kíní kẹsọ fún wọn. Nínú àwọn tó sọ fún wọn náà ló máa tún jáde tó máa tán kọ tí president sọ lélẹ̀. Bẹ́ẹ̀ni. Òfin sìn oníkálukú ti lófin lọ́wọ́. Ẹni kan lẹ̀kùn ẹ lágo méjì òru àbí lọ́sàn-án tó bá yẹ pé àkólà lóní lọ́rọ̀ lámọ́. Ẹni máa kú, ẹni máa yè. Ogun ọlọ́màjà arógun ọlọ́mà àṣìgbà àdúrà ni ogun ti wà nílẹ̀ Yorùbá already. Àwọn ẹni tó bá kàn nìkan ló máa bèrè lọ́wọ́ wọn. Kò tí ì kànyàn lèèyàn mójú kúrò. Àwọn ẹni tó bá kàn nìkan ló máa bèrè. Anybody wọn lè ṣe nǹkan kan lẹ̀ Yorùbá nìkan wá pààyàn sí kẹ́nìkan kọ́ wá pààyàn kọ́ pa padà kọ́ máa pé kí ọlọ́pàá kan máa mú ọlọ́pàá gùn ní wo bẹ̀ mọ́ lọ́wọ́ yìí. Bẹ̀ kò ní sẹ́ni tó máa jáde, kò sẹ́ni tó máa sọ. Ẹ lè expect pé AIG sọ, ẹ lè even nígbà tí the DSS Director General DSS ti sọ pé you have to defend yourself. Nǹkan yìí. Ẹ jọ pín ìjọba wa mute ṣe bá ti wo TikTok bá wa mute. It's so pathetic. Yorùbá yìí nǹkan ìbànújẹ́ ni, nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá. Kí ló dé tí wọ́n fi ẹ̀yin ọba ẹ̀yin olówó Yorùbá ìyá Yorùbá ẹ̀yin wá wuyì ẹ má bínú bíkọ́ mo lè gbàgbé. Ẹ̀yin olówó Yorùbá tẹrù pé lówó ẹ jẹ́ n sọ fún yín lówó ní owó bíkọ́ màá dẹ̀ sọ ìtumọ̀ ẹ̀ fún yín. Kẹrù owó tẹ nìyẹn ẹ̀yin kọ́ lẹ ṣiṣẹ́ èèyàn ló ń ṣiṣẹ́ fún yín. Nínú àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún yín yìí àwọn náà ń padà nù yín. Tọ́ bá dẹ̀ ti pa wọ́n tán kò sí nǹkan kan fún yín kọ́mpìnì yẹn ó máa dáhùn. Kẹ́yìn olówó ilẹ̀ Yorùbá kẹ́sùn oorun tó ọmọ Yorùbá ń sùn oorun tó ọmọkùnrin ń sùn tó ọmọbìnrin ń sùn tó máa fi lórí pípé láti fi jáde láti fi support àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Tìtorí olówó lọ́lọ́run ti dá tálíkà bìkọ́ tìtorí tálíkà náà lọ́lọ́run ti dá lówó gbogbo aláwúlò fúnra wa. Tó bá commonize carpenter o lè kọ́lé o commonize the wire o lè repair mọ́tò ẹ. Oníkálukú lọ́lọ́run dáṣẹ́ this life is division of labour. Àrùn ra wa lọ́wọ́ ni ẹnìkan tá kàn ń pọ́n ẹ lówó pé olówó ni ẹ a kàn ń pọ́n ẹ lé ni. Without masses, there's no elite. Àwọn olówó yẹn gan ṣe I think kọ́ lọ máa tàgé handle wọn gbogbo àwọn olówó yẹn kọ́ lọ máa tàgé handle wọn lọ́wọ́ yìí. Ẹ bá wa share fídíò yẹn sórí Twitter gbogbo ẹni tó pè é kó ní. Ẹ bá lè gbé sórí Twitter kọ́ gbé sórí Twitter. Bàbá mi mo máa lọ síbi iṣẹ́ bí ṣe wà yìí gan wọ́n tún ti pè mí fẹ́ lọ síbi iṣẹ́ ẹ tó ń pè yẹn kó stop náà wá pè mí padà. Ẹ bá kó ìpín sọ̀rọ̀ kó gbé sórí Twitter a máa rí Twitter mẹ́. Ẹ bá kó ìpín sọ̀rọ̀ ẹ jọ. Máa blọọkù yẹn tó ń pè yẹn kó stop o ara ń kan mí o ara ń kan mí
àdá fún yín ìkíkú ẹ máa bẹ́tò lọ ẹ ṣe sà ń bá bọ̀ sà ẹ máa bẹ́tò lọ ẹ ṣe. bàbá wa tó ń pè yẹn stop náà orí péjì bá ti pè lẹ́ẹ̀kan ẹ máa stop wọ́n máa pè yín létà tó bá ti kàn yín. mi ò ní gbé kọ́ọ̀lù yín sà ẹ má bínú sà mi ì ní gbé kọ́ọ̀lù yín ẹ má bínú mo ò ní gbé kọ́ọ̀lù yẹn bá àwọn kan nílẹ̀ ni mo ò lè gbé kọ́ọ̀lù yín sà tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop wọ́n máa pè yín padà tó bá ti kàn yín. akálòlò ni mí gbogbo ara ni mo máa fi ń sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹ pé mo ń láàgbẹ́ pé mo tún ti mú fáànù dání ẹ bá ti pè lẹ́ẹ̀kan ẹ máa stop ẹ máa continue láti pè ẹ continue mo ò ní gbé kọ́ọ̀lù yín sà ẹ má bínú sà ẹ jọ̀ọ́ bá wa gbóhùn sókè lórí TikTok ẹ bá wa gbóhùn sókè bàbá wa. Hello ma. ẹ̀yin ta sẹ́ni fídíò ẹni sùn sà ẹ̀yin ta sẹ́ni fídíò yẹn sí bàbá mi ẹni sùn ẹ̀yin ta sẹ́ni fídíò yẹn sí tí ẹ bá lè pè wọlé àní sẹ́ndẹ̀ sáwọn mi. Ẹ̀bẹ̀ mi náà sẹ́ǹdẹ̀ o. Màá sẹ́ndẹ̀ sẹ́yìn bàbá yẹn sọ̀rọ̀ yìí sí màá sẹ́ndẹ̀ sẹ́yìn so mo pẹ́ yìí máa ń pè tó ẹni sùn mo pẹ́ yìí ẹni sùn màá mi ní nọ́mbà yín lọ́wọ́ unisex o. Nọ́mbà mi wà lọ́wọ́ yín o Àjọkẹ́ yín ni. Mo mi ń sèfù nọ́mbà ni mo bàjẹ́ ẹni sọ bàbá tó ń sọ̀rọ̀ ìbàbá kò àwọn ẹni sọ ẹni mo fẹ́ sẹ́ndì kìíní yẹn tó mọ̀ pé ẹ̀yin àmọ́ àwọn tó yẹ pé tàbá ṣètò wọn máa ṣí ẹ̀ bàbá wa yìí mo gbọ́dọ̀ fún yín láàyè because mo mọ̀ yín dáadáa tàbá ṣètò ẹ máa pè wọlé ẹ máa ṣí ẹ̀ ẹ ṣe mí ní àì bàbá wa tó ń sọ̀rọ̀ yẹn ṣe mí ní àì kí n sẹ́ndì ẹ̀sìn kẹ́lẹ̀ sọ́mọ́rọ̀ màmí Àjọkẹ́ ẹ ṣe àìsí mi ń sìn ẹ má wọrí mo ti rí kí lórúkọ yín mo ti rí kíní màá sẹ́ndẹ̀ sí so ó yá kẹ kọ́ọ̀tì ẹ má sọ̀rọ̀ sí ẹ lọ́wọ́ kẹ pè mí padà I trust you. Màmí Àjọkẹ́ ẹ sọ pé Àjọkẹ́ lélẹ́yìí o ẹ pè mí kẹ sọ pé Àjọkẹ́ lélẹ́yìí. ẹ má háì mi nìkan sọ pé Àjọkẹ́ lélẹ́yìí ẹ kọ orúkọ yín sí pé Àjọkẹ́ ó kẹrin lẹ́kọ̀ọ́ dán lókè because èèyàn ti pọ̀ tó ti háì mi tó. ẹ jọ ẹ ní sùúrù sà nọ́mbà gbòyàn kọ́ ni mo ní lọ ẹ bá gbóhùn sókè sà. ẹ kú ètò in fact kẹ́rí fídíò tẹ̀sán ìsinmi yẹn mò ń sunkún lọ́wọ́ báyìí ni mo dẹ̀ ń gbé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà wa mò ń gbé wọn ṣépè wọn bí ọmọ wọn. ẹ tó bá ti pè lẹ ẹni sùúrù bàbá mi ẹni sùúrù ẹjọ ẹni sùúrù sà ẹni tó bá ti pè lẹ́ẹ̀kan mo fi Ọlọ́run ọba mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀yìn tí kì í bá ṣe wípé ẹ fẹ́ tẹ́ǹtì mi kí n bínú akálòlò ni mí akálòlò má ètè ń bínú tí má dẹ̀ bí gbára ni máa fi ń bínú mo lè má rí ṣòyí ṣe tó bá rí pé wọ́n rán yín wá kíkà bá ṣòyí jẹ́ ẹ máa pè continuously ṣùgbọ́n tó bá pọ̀ mọ́ Yorùbá gidi ni yín ẹ flash wa ni tá bá ń ṣe show lọ́wọ́ just flash me máa máa pe àwọn tó bá kàn tó bá ti kàn yín máa pè yín mo fẹ́ pẹ́ fẹ́ bá ṣòyí jẹ́ ni ẹ bẹ̀rẹ̀ sí ní pè continuously màá sọ̀kọ́ tẹ̀ ní fẹ́ gbọ́ á dẹ̀ bí nínú kẹ́ block mi àbí kí n block yín bá ẹ bá gbóhùn sókè mi ni má gbára sọ̀rọ̀ ẹ tún máa fòfókì mi ẹ bá gbóhùn sókè sàn. So it's so sad and desiring kéèyàn máa rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé gbogbo wọn lórí wa nílẹ̀ Yorùbá fẹ́ sọ pé wọn ò rí fídíò yìí majority of them ló máa ń wò yìí ló máa ń wo gbogbo yín nǹkan tẹ́ bá sọ tí ò dá sí wọn wọ́n á fi sọ̀rọ̀ bó nǹkan tẹ́ bá sọ tó bá da wọn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ wọn ò rí fídíò yẹn ni ẹ wọ ọmọ kékeré yẹn bí ń pa ọmọ yẹn ó fẹ́ mu yọ̀ yẹ wọ́n tún ti dànù wọ́n lè ń ṣèṣekúṣe tó ń ṣe wọ́n tún rẹ́rìn wọ́n fọmọ yẹn rẹ́rìn imagine gbogbo wọn lórí wa nílùú yẹn àtàwọn gómìnà àti gbogbo wọn politician yẹn gbogbo wọn lórí jèrè ọmọ wọn alálẹ̀ bá ilẹ̀ Yorùbá bá máa mú wọn àwọn ọmọ wọn lókè òkúta wà yẹn wọ́n á ṣe mistake lọ́lé wọ́n á kó sọ́wọ́ bandit gbogbo nǹkan tó kọ́ bandit ń ṣe fọ́wọ́ èèyàn yìí wọ́n wá ṣe fún wọn káwá bó ṣe máa rí lára wọn. ẹ bá bẹ́tẹ̀ lọ bí wọ́n ṣe wà nínú tiẹ̀ gbìrì mo ti cancel bí iṣẹ́ ti mi ò lè lọ bí iṣẹ́. ẹ jọ màmí ẹ lè pẹ́ dé kíláàsì mo ń bọ̀ náà ẹ ló sàn. ẹ jẹ́ sẹ́ndì mi picture. ẹ jọ mo lè sẹ́ndì ẹ̀ sí dádì ẹ má bàbá wa yìí ẹ ti pè ju 50 times lọ.
so ẹ pè mí pé kí lè bá send ẹ sí ilé pè mí tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop a máa pè yín padà ẹ stop a máa pè yín padà ẹ kàn tí láti máa pè mí kò dáa ẹ ṣáà pé àwọn mi lọ first mo fi ń ṣe show tí wọ́n máa pè mí láti provoke mi. kò dáa bẹ́ẹ̀ kò tiẹ̀ dá rárá ni ìgbà mí ni máa ń bí bẹ́ẹ̀ ni pé kí n sọ̀yẹ̀ kíkan bí ṣe ń ṣe sọ̀yẹ̀ pé kí n mo lè hand sọ̀yẹ̀ at any time bí ṣe wà because inú ti ń bí mi mo lákì máa provoke mi intentionally. ẹ̀rọ bá gbósókè ọba wa. ẹ kú ètò màmá. Yes sir. ẹ kú ètò àbọ̀ lọ́wọ́ bá ń gbé ẹ kú iṣẹ́ ìtàn lára kan. ẹ wo tẹ́rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé àwa ìran Yorùbá tí àwa Ghana tábà tí mo dojú kọra wa èmi ò tábà tí mo ṣe bí àwọn Ìgbò tí ń ṣe fúnra wọn tẹ́ ẹ mọ̀ pé ìgbésẹ̀ tí àwọn Ìgbò fẹ́ yẹ jẹ́ ń gbé ní orí ilẹ̀ wọn jọ sí rè tí wọ́n fi ní wọ́n para wọn tẹ́ ẹ mọ̀ pé àwọn ọ̀dàlẹ̀ tẹ́ ẹ gbọ́ mi mà. à ń gbọ́ yín sà ẹjọ́ tí ẹ̀ ń gbọ́ wọn YouTube àrí kọ́mẹ́ǹtì yín o ṣé àti lórí YouTube wọn tábà sí orí ẹ̀ka mọ́ o because inú ti ń bẹ̀ mí fara mi sóò ìtútù mi à ń gbọ́ yín. irú nǹkan tí àwọn Ìgbò tí wọn fẹ́ kó máa ṣẹlẹ̀ nílé àwọn rèé tó fi di wípé wọ́n ń dojú kọra wọn débi pé tí wọ́n bá ti rí àwọn tí wọ́n fẹ́ máa dalẹ̀ láàrin wọn wọ́n mú wọn balẹ̀. tẹ́ ẹ bá sì wo ogun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá dáadáa yìí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́ngbọ́ àwẹ̀ wa là ń gbàbọ̀dé fúnra wa. torí tí àwọn ará bíbà yìí tó bá ṣe wípé wọ́n rí wa nírí wípé àmọ́ dalẹ̀ ara wa ni wọ́n ní láyà wọ́n ní. ẹ kí n block bàbá yẹn ẹ kí n block wọn. ẹ máa sọ̀rọ̀ yín lọ sọ. èyí tí mo wá fẹ́ fàyọ ni wípé ṣé ríru àwọn fídíò yìí irú àwọn fídíò yìí tó irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó tọ́ sí wípé kí wọ́n lọ bá wa gbé bá àwọn lọ́ba kí wọ́n lọ bá wa gbé bá àwọn lọ́ba irú àwọn bàbá wọn nífẹ̀ẹ́ yẹn káà náà fi ojú ara wọn rí àwọn bàbá wọn Olúbàdàn àwọn bàbá wa yẹn ọba yẹn ọba kéèké ẹni ọba Abẹ́òkúta yìí ọba kéèta gbogbo wọn gbogbo àwọn ọba tá a sá mọ̀ láwọn ọba gidi tí wọ́n lẹ́nu nílẹ̀ Yorùbá ẹ dákun kí wọ́n bá wa gbìyànjú kí wọ́n lọ bá gbé fídíò yìí bá wọn káànú kojú ara wọn rí àsìkò ti tó nílẹ̀ Yorùbá báyìí dé fi wípé màmá mi ṣe rí ibi tílẹ̀ Yorùbá dé yìí ọlọ́ọ̀bá gbọ́ mo fi ọlọ́ọ̀bá tó ní ẹ̀mí mo fi ṣẹlẹ́rìí ó ti tó gẹ́gẹ́ bí wípé ká sọ wípé à ń dóde ọba nílẹ̀ Yorùbá mọ́ mo fi ọlọ́ọ̀bá mo fi ṣẹlẹ́rìí sẹ́ẹ̀rì àwọn tí wọn ò ní jẹ́ ká bọ́ kó nínú ìṣòro tá à ń dojúkọ ilẹ̀ Yorùbá yìí iná làwọn tó ṣe wípé ilẹ̀ Yorùbá ní wọ́n fi ń kọ̀rọ̀ jọ o ní wọ́n fi ń kó gbogbo ìgbésí ayé wọn jọ. nọ́mbà tó tún pè mí yẹn kẹ́yìn náà bá pè mí again máa block everybody. àwọn gangan nìṣòro tí àwa ìran Yorùbá ní ilẹ̀ Yorùbá o nítorí wípé àwọn ti mọ̀ wípé tí gbogbo rádaràda yìí bá kásẹ̀ kù lẹ́tàn gbogbo bí tí wọ́n ti ń kó ọ̀rọ̀ wọn jọ yẹn gbogbo ẹ̀ kò ní sí àyè rẹ̀ fún fáwọn mọ́ ìdí nìyẹn tẹ́ fi rí wípé gbogbo tí ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá kódà wọn àti ẹ̀tẹ́ bí gbà pé bóyá wọ́n ti rí wọ́n ti rí àwọn gangan ní wọ́n dojú kọ ni wọn ò fẹ́ kí ètò ààbò tó péye kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn tó ṣe pé ilẹ̀ Yorùbá ibẹ̀ ni wọ́n ti ń kó gbọ́rọ̀ wọn jọ nínú kí ilẹ̀ Yorùbá kájàlú ọmọ ogun kọ́ máa wọlé Yorùbá ìṣòro gbogbo ẹ̀ mọ́ra wọn kọ́tà máa ṣẹlẹ̀ inú rẹ̀ làwọn ti ń kọ̀rọ̀ jọ àwọn yẹn ti ń takò wá yẹn pípọ̀ wọn iná ni àwọn tí ń takò wá yẹn. bàbá wa fídíò tí mo sẹ́ndì sí kí lẹ lè rí sọ nípa ọmọ tó ń rákò yẹn tó fẹ́ mu yàn láyà yìí ẹ̀tọ́ dẹ̀ ń bá yẹn sùn lọ́wọ́. màmá mi ẹ má jẹ́ kí n parọ́ tẹ̀ ẹ́ jẹ sẹ́ẹ̀rì Ọlọ́run ò ní jẹ́ rí ọ ṣẹlẹ̀ sí mi o ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín sàn. tó bá ṣẹlẹ̀ sí ìdílé mi níbi bọ́lọ̀ ti ṣe ẹ̀dá ti tèmi tó bá ṣẹlẹ̀ ìdílé mi màmá mi ètí Ọlọ́run ọ̀dá mi pé kí. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa kí ni ẹ rí sí ọmọ tó fẹ́ mu yàn ọmọ tó fẹ́ mu yàn láyà ìyá ẹ̀ táwọn dẹ̀ ń fún ọmú ìyá ẹ̀ bí ẹni pé wọ́n fẹ́ yọ
màmá mi ṣe rí nígbà tí mo rí kinní yẹn Ọlọ́run bá ń gbọ́ ṣe rí omi ẹkún gbọ̀n mi o mo fi Ọlọ́run bá tó ní ẹ̀mí mo fi ṣẹlẹ́rìí ààrẹ náà ló mú mi tí ìtara tí mo fi ń sọ̀rọ̀ yìí iná lọ jẹ́ kí n máa fi tara sọ̀rọ̀ báyẹn abẹ́ rí nǹkan màmá ìwọ lọ. It's okay. I understand you. Mo understand you, sir. Ṣé rí irú níṣẹ́ rí ibi tí ilẹ̀ Yorùbá ti dé báyìí màmá mi. Ẹ jẹ́ ká fún yín ní ìṣẹ́jú kan kẹ́ round up because mo pé ẹ lè sọ̀rọ̀. Ṣé rí níbi tí ilẹ̀ Yorùbá ti dé yìí màmá mi àsìkò ti tó débi wípé ká wá sọ pé ọba o àfẹ́gbàṣẹ o gbogbo àwọn fìdíláńtì ilẹ̀ Yorùbá pátápátá gbogbo alágbára ilẹ̀ Yorùbá pátápátá àsìkò yìí ni kí wọ́n ká tètè mọ bá ti gbé ìgbésẹ̀ láti kàn sí wọn káà náà máa fojú rí gbogbo ẹ̀ a gbọ́dọ̀ lé àwọn Fúlàní kúrò ní orí ilẹ̀ wa níṣẹ́ àwa àtàn Fúlàní àkẹ́sẹ̀ kankan náà ní ilẹ̀ Yorùbá ó yẹ kí ti South Africa yìí kó ti kọ́kọ́ àwọn ẹran Yorùbá lọ́gbọ̀n ti South Africa yẹn ó yẹ kọ́kọ́ wa lọ́gbọ́n wípé àjòjì kéèyàn máa gba àjòjì mọ́ra àkóbá ní mọ́ fàkóyàn ẹ má jẹ́ ká parọ́ tanra wa. ṣèbáwọn olórí burúkú náà ni wọ́n tún sọ pé àwọn ọ̀fẹ́ ṣe pólíìsì yẹn kẹ́ẹ̀lẹ́ bá mọ̀ pé àwọn Fúlàní yìí olórí burúkú gidigidi ni wọ́n. Ẹ ṣe bàbá wa ká tún gbé kọ́lẹ̀ lónìí ẹ ṣe gan san. òkè ẹ rà mà ẹ máa bẹ́tò lọ mà. ẹ máa tún ká máa bá a bọ̀ lọ́ọ́ má jẹ́ ká bá a lọ. Màámi Grace mo ní sẹ́ǹdẹ̀ sí o sọ kẹ́yìn lọ́wọ́ àbíjòkó sí ẹ̀yin mi ò lè sẹ́ǹdẹ̀ sí ẹ ló sà. Ìyá wa iṣẹ́ Ọlọ́run tó dá yín sílẹ̀ ayé ògo yín ò ní wọ mi ògo yín ò ní wọ mi ògo yín ò ní wọ mi ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ máa ṣe lọ. Àwọn àgbà wa ẹ jẹ́ kó dìde bàbá wa Awólọ́wọ̀ nígbà ayé wọn wọ́n ní wọn ò fẹ́ kí ọmọ dráìvà kó tún ṣe ọmọ ọ̀dọ̀ fún ọmọ tó ń bí ó ní education is very very important. Ẹ wo nǹkan tí bàbá ń ṣe nílé ayé kó tó lọ nígbà tí wọ́n kòkó nìkan náà fi ṣe nǹkan àràbà kan tó fi lé ayé sílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ pa ọ̀rọ̀ ọmọ bàbá rádaràdà tó ń gbogbo ń wáṣọ fún ẹ pátì kí gbogbo èèyàn kan wà ní ẹ̀yìn Sunday Igboho gbogbo kan tó ń ṣe wọ̀nyí ẹ̀yin àgbà ẹ dìde ẹ̀yin alágbára ẹ dìde ogun ti dé ẹ má jẹ́ àtàrà wa ogun ti dé o àfẹn tó ń tanra ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Ẹ ṣe bàbá mi ṣé mo pé bàtà ìfìrí mi pè yẹn mo pé mo blọọkù yẹn ni. Ok pé kí n máa sọ̀rọ̀ sí mi. ẹ ní sùúrù sà mo padà wí fídíò píkṣọ mo pẹ́ gbàlagbà nílé kí n blọọkù yín ṣe lórí ètò Yorùbá wù tá bá ti ń ṣe program lọ́wọ́ tá bá ti pè lẹ́ẹ̀kan báyìí ẹ stop ẹ má pè mí lẹ́ẹ̀kejì tó bá ti kàn yín màá pè yín padà ṣe pé mi mo pè yín padà ń sì kìí ṣe pé yín lẹ pè mí tó bá ti kàn yín màá pè yín padà sàbẹ́ ṣe ń pè ó máa ń baṣọ jẹ́ ẹ má bínú bàbá mi mo ti sẹ́ni fídíò náà kì í ṣe bẹ́ẹ̀ ti rí fídíò yẹn. Ok ẹ ṣeun. Yes sir ẹ ṣe gan God bless you sir. Ẹ má bínú lórí TikTok ta ló ti wọlé Àdìsá a máa pè yín. Ẹ tá bá ti pè lórí YouTube ẹ máa bá wa gbé kọ lórí kíní fóònù. Àdìsá kí lẹ wí. Ibiṣẹ́ náà ti ń pè mí ẹ káàsán sá ibiṣẹ́ náà ti ń pè tó yẹ kí n lọ ṣiṣẹ́ kí n lọ powó àníkẹ́ sẹ́ndì àti mi ká lè gbé yín sókè sẹ́ndì kẹ́ bá wa láìkì iṣẹ́ lórí YouTube náà láìkì ẹ má wọlé mọ́ lọ́bí. ẹ tí sẹ́ndì sí mi tí ì sọkù. ṣé tó yẹ lẹ ṣe pè mí ẹ dẹ̀ sẹ́ndì mi ní mẹ́sáàgì. mo ti sẹ́ndì mẹ́sáàgì mo ti sọ pé àmà mo ti sẹ́ndì mẹ́sáàgì. mo sọ pé mi lè sẹ́ndì sí gbogbo èèyàn ìwọ̀nba èèyàn tí mo bá sẹ́ndì sí ẹ̀yin tẹ́ ti tẹ́ wà lọ́wọ́ yín ẹ kì í sẹ́ndì sẹ́yìn náà ẹni tó bá ti wà lọ́wọ́ yín fọlọ́wọ́n ọba bẹ̀yìn please send it out èmi ò lè send it to gbogbo èèyàn we have over 2,000 people watching me so I cannot send it to everybody mo ti send it sí nísà bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yẹn ìtàbá ti send it ìtàbá ti send it sí ẹjọ́ ẹ bá wa send it síta ẹni tó bá fẹ́ wú kọ́kọ́ mute náà ẹni tó bá fẹ́ wú kọ́ ẹ bá wa mute mi ò arrogant bẹ̀ tí ó máa
ìgbà míì eléyìí máa ń pọ̀ jù fún mi kí n máa control eléyìí kò kí n ṣe iṣẹ́ mi I'm not a broadcaster ọtí mò ń ṣe mo kàn ń ṣe fọ ilẹ̀ mi ni. ẹ má bínú sá ẹ má lọ Mr. Adisa ànílẹ̀ láìkí yín lórí péjì ẹ ń fún mi ní headache. Prince ẹ ká gbé yín wọlé Prince ẹ send request ká gbé yín sókè ẹ bá ti send at me á gbé yín sókè ẹ ní jẹ́ kẹ́lẹ́ máa report ẹ bá wa gbọ́n sókè mà. Yorùbá ẹ ní lórí àṣetì. àṣẹ Èdùmàrè. Nẹ́tíwọ̀kì yín ò dáa o màámi. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín mà à ń gbọ́ yín. Please ẹ má bínú ẹ tẹ́ ń wò mí fọlọ́run bá bẹ̀ if you call me more than one time consider yourself that I will not pick your call. If you call me more than one time, just consider that I will not pick your call. Nígbà tí pé mi jẹ́ ẹ̀kan lówó kan consider pé mi ní pé òun padà mi dẹ̀ ní gbé call o. Bá ń ṣe bẹ́ẹ̀ fún àwọn bí a máa serious. Èèyàn lè mí náà nà. Àwọn tó ń kó bílíọ̀nsì jẹ gan mi wọ́n ṣe wàhálà tó báyìí. Mr. Abdulsalam, fan mi ni yín. Àbí Mrs. ni ìyá mi Afusat ẹ ṣe mí ẹ sọ pé ẹ̀yin láfúta ẹ send message sí mi lórí phone máa send ẹ sí Mr. Kunle Bello ẹ send message sí mi máa send ẹ sí ẹ̀yin tá à ń pè tó bá ti pè tẹ́ bá ti gbé kọ́ ọ máa pẹ́ lómi o mi láti máa ṣe ṣókí máa bínú báyìí láìkè máa ṣe ṣókí máa bínú báyìí mi kò ń ṣe nǹkan tí mo fẹ́ràn sí rárá. ẹni tí mo bá ti send fídíò yẹn sí please ẹ bá wa send it out. ay ṣé ẹ ti sọ̀rọ̀ ni. ẹ jẹ́ fún wa kí lọ mú mi ok ẹ bá wa gbóhùn sókè ẹ jẹ́ mú mi. ẹ kú ètò mà. ẹ máa sọ̀rọ̀ yín lọ mà tá. ẹ kú ṣé mà ọlọ́run á fi ṣẹ́ yìí. àṣẹ. èmi ò tiẹ̀ fẹ́ mi ò bí mo ṣe máa ń sọ̀rọ̀ inú mi ń bí mi gidigidi gan mi ò tiẹ̀ fẹ́ sọ pé kẹ́ sẹ́ndì mi fídíò kí lórúkọ ẹ̀ tẹ́ ń sẹ́ndì yẹn mi ò ní nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé mà àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá láti orí Ọọ̀ni of Ifẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba yẹn tá a bá rí ẹni tó bá ní nọ́mbà àwọn bàbá yẹn lọ́wọ́ ó yẹ ká máa sẹ́ndì àwọn kìíní sí wọn even bàbá Tinubu gan gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn ó yẹ ká máa sẹ́ndì irú àwọn kìíní sí wọn wípé ṣé nǹkan ṣé báyìí náà ṣe fẹ́ ṣé bọ́ ṣe fẹ́ jẹ́ ká máa bá a lọ lélẹ́yìí. Ma. It's okay. It's okay. Inú ń bí mi mà. Ṣàṣà lẹ́ni tó máa wo fídíò yẹn tó máa lè sọ̀rọ̀. Ṣàṣà lẹ́ni tó máa wò tó máa lè sọ̀rọ̀. Ṣàṣà lẹ́ni tó máa wò tó máa lè sọ̀rọ̀. Wọ́n kí ẹ̀ yá mi. BOS wọ́n kí ẹ̀. Wọ́n kí ẹ̀. Okay, Mr. Akinele ṣe mí ní tábà ti pè yín lórí tábà ti ń pè yín lórí fóònù ẹ máa bá wa gbé kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jọ̀ọ́ ìyàn pọ̀ tábà yà gbé kọ́ tábà ìjà ń pè yín padà ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹ máa bá wa ṣe okay ìyá mi after mo ti rí kọ́ọ̀lù mo ti rí yín mo ti sẹ́ǹdì ẹ̀ sí ẹja pẹ̀lú mi ẹ̀yin ò sí lára àǹdì nìyẹn. I don't know. Àwọn àgbàgbà wa mi rò bóyá àwọn àgbàgbà wa kí ẹ jàre má yẹ ká tanra wa. Kò àwọn àgbàgbà wa mi rò bóyá wọ́n kí ẹ. Okay, mo ti send ẹ sí ìwà mi. Àwọn àgbàgbà wa mi rò bóyá wọ́n clear bí wọ́n kí ẹ. Ẹ bá wa gbó ẹ̀yin tá bá ti send ẹ sí bàbá mi ẹni sùn. Wọ́n tá bá ti send ẹ sí ẹ máa bá wa forward ẹ. Ẹ máa bá wa forward ẹ káàkiri ẹ máa bá wa send ẹ sáwọn èèyàn káàkiri. Tó máa fi dọ́dọ̀ àwọn alágbára tó wá sórí íńtánẹ́ẹ̀tì àfẹ́kọ́ wá sórí íńtánẹ́ẹ̀tì àfẹ́ wọn lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ bá wa gbó sókè bàbá mi ẹ̀ ní dààmú. Ẹ ṣeun ẹ kú ètò mo tún ṣeré ní yín lọ́sàn-án inú mi dùn ayọ̀ mi kún tẹ̀rí number one ọlọ́run á máa fún yín ṣe ẹ máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbogbo ṣé ẹ rí mo sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí yín ẹ yẹ̀ wò
ẹ má bínú sá. Torí pé bí àjọ mi lè bínú mo understand. Ẹ̀rọ àwọn náà ń pè tán lé kúrò Nàìjíríà tó ń pè wá ní diaspora. Wọ́n lé wọn kúrò ní wọ́n á fún wa lórúkọ diaspora no problem. À kéré òkú délé. Ẹnikẹ́ni tó bá ti pè tó tún continue ẹ máa ń ráyè ṣá. Program yìí kò sáyè bẹ́ẹ̀. Ìgbà tó yẹ kẹ́ ẹ parí ẹ̀kọ́ lẹ́ máa ń parí ẹ̀. Ẹ máa ń bẹ̀ wá kẹ́ tó parí ẹ̀ nítorí àníjẹ́kẹ́ ìgbádùn. Mo pè ní nǹkan mo lè má dá sí màmá wò. Ṣé rí fídíò tẹ sọ yẹn? Sẹ́ndì ẹ̀ sí mi o. Báyẹn ń sọ̀rọ̀ yìí mo ti sẹ́ndì ẹ̀ sí. Báyẹn ń sọ̀rọ̀ yìí mo ti sẹ́ndì ẹ̀ sí. Ok. Ṣé rí ọmọ kékeré yẹn? Fúlàní ẹ̀ dẹ̀ fi ìgùn wẹ̀. Ó fi ń gbà ọmọ yẹn fẹ́ mú yàn. Ṣé kó rí bẹ́ẹ̀? Ẹ wá gbà tó bá wá rí fídíò yẹn kọ́. Ṣé àmọ̀ pé fóònù tá a gbé lọ́wọ́ yìí ó máa ń fi ọ̀rọ̀ pamọ́? Bẹ́ẹ̀ni. Títí yọdún tí ó máa ń fi ọ̀rọ̀ pamọ́. Ọmọ bẹ́ẹ̀ bá dìlítì ẹ lómi ìwà tí ó dìlítì ẹ. Èmi ò ní dìlítì ẹ, ó lọ sínú akáìfù mi ni. Ọdún mélòó lọ́wọ́ fẹ́ ṣe yẹn gbà? Tẹ́lẹ̀ gbogbo àwọn tó ń sọ pé yẹn Tinubu ò fún wọn láyè Tinubu ẹ wò. Irọ́ ni wọ́n. Ọ̀rọ̀ yín mo tẹ̀lé mo dẹ̀ rí mo jókòó mo digest ẹ̀ mo rí fún òótọ́ ni. Tí ẹ bá pa Fúlàní 100 Tinubu ó máa fi gbígbọ́ sáláì gan ni. Kò ní mú ẹnìkankan. Nítorí pé wọ́n ti ṣe tójú ẹ̀ wọ́n ti ṣe nǹkan tí ò yẹ kán ṣe wọ́n ti hùwà tí ò yẹ kán wù tó yẹ kó wá rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ tí Tinubu ò bá ń wọlé ẹlẹ́ẹ̀kejì